gbogbo àwa tá à ń lo fóònù tá à wà nù mo ti fi iṣẹ́ mẹ́ta kan lẹ̀ rí àwọn abẹ́rẹ́ ti ní kọ́mẹ̀ntì Facebook account mi àfàkẹ́ni iṣẹ́ yẹn dájú iṣẹ́ yẹn tí tá a bá parí iṣẹ́ yẹn tán á kọ́nu pépà tá a bá kọ́ sínú pépà á wà fi iṣẹ́ yẹn fún pẹ̀lú àníyàn ọjà ó sì máa yá àmọ́ yẹn kọ́ mọ́ wálé ni sórí ọkọ̀ fígọ̀ tí wọ́n fẹ́ gbé sórí mi sínú pouch fún ẹ tó bá ti wá kọ́ tán wá dà níyẹn sí fóònù tuntun ló fẹ́ ní o fẹ́ kọjá rẹ yá ni o fẹ́ kọjá pé tó bá ti pè ọ́ ó ṣàdúrà sí ó wá fi lẹ́bẹ̀ẹ́ a máa fi báyìí kọ́ a máa fi máka kọ́ náà ló dáa jù wàláì tàláì gbogbo ẹ tó bá lo fóònù mẹ́ta kọ́ sẹ́yìn pouch kọ̀ọ̀kan ó ra àánú ó rore ó rí kẹ̀ ó rí ire gbà tó bá ti wá kàn lára kó tó dáwọ́lé ọkọ̀ọ̀kan sí àìnà má jẹ́ mú ẹ̀ nìyẹn ọlọ́run sì gbà lọ́wọ́ ẹ̀ insha Allah amẹ́ríkà ó ti bọ́ bójú wàhálà iṣẹ́ tá à ń ṣe lọ́wọ́ ìjà sùn kọ́lọ́n kó ṣàánú wa kádùn àwọn ògbà bó ṣe gbélé nìyẹn ó rí kẹ́ gidi ó rà àánú gbàgbé láàdáde wàhálà ìláwọn àánú gidi kó gidi ní wọlé kó àlùbáríkà kì í ṣe kó yẹyẹ bó ṣe jẹ́ nìyẹn.